Ẹ̀yin èèyàn mi, àṣé àdéhùn ti wà láàrin ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí abálájọ no wonder látijọ́ yìí tó fi jẹ́ wípé Boko Haram ló kọ́kọ́ ń bá wa fà á láti ilẹ̀ Haúsá lọ́hùn ní north láti Borno ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá Nàìjíríà fà á títí tó fi wọ́ ọ dé àárín gbùngbùn Nàìjíríà ìyẹn Benue State gbogbo èmi ní Jos nǹkan yẹn náà ti rún wọn tán bẹ́ẹ̀. Now kí ló wá dé tó fi kan àwa nílẹ̀ Yorùbá bí wọ́n tún ti wọlé o ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí Ọlọ́run nìkan ló máa gbà wá. Àṣé ìfọwọ́sowọ́pọ̀ ti wà láàrin ìjọba pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Àṣéjọba lọ́wọ́ nú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ejò lọ́wọ́ nú o ejò ó lọ́wọ́ nú o. Abálájọ tí kan nú àwọn adarí wa fi sọ̀rọ̀ nígbà yẹn tẹ́ ẹ̀ gbàgbé tó sọ wípé tí ìjọba tí àwọn agbésùmọ̀mí àbí àwọn oníjàmbá ènìyàn oníṣẹ́ ibi tí wọ́n bá fi lè da ìlú rú tó fi lè pé odidi 48 hours wípé ìjọba ti lọ́wọ́ nú. Bẹ́ẹ̀ ni ẹ wò àtìgbà táwọn pípù yìí tó ti ń dààmú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn. Ẹ̀yin èèyàn mi, ó ní information kan tí mo mú wá fún wa lónìí emergency lélẹ̀ ní yàjóyàjó as a matter of urgency ní pápápá ẹja lọ fojú ayọ̀ ló jẹ ẹ̀yin èèyàn mi. Ó ní information yẹn tó dẹ̀ legit toró ní interview kan tí arábìnrin Miss Adéọlá Fáyẹ̀hùn tó ṣe fún Reverend Ladi Peter Thompson. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà lè ti wo interview yẹn. Now mo ní kí n gbé wá sí ojú ìwòran ẹ̀yin èèyàn mi. In fact tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ lálàyé ó lágbára pọ̀. Àwọn èèyàn wà àṣírí dẹ̀ wà lọ́wọ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni ṣe rí tìlú ìbá máa da ọwọ́ èmi àti ẹ̀yin ló wà. Tìlú ìbá dẹ̀ máa da ní ìdàkejì ọwọ́ èmi àti ẹ̀yin ló wà. Tó bá ń gbọ́ gbègbègbè má jẹ́ kí wọ́n gbé sẹ́ǹkù lélé ẹ̀. Tó bá ti ń gbọ́ tó ń pariwo gbègbègbè ìwọ náà máa bá wọn pariwo gbègbègbè torí tó bá ti pariwo gbègbègbè wọ́n á padà já sẹ́ǹkù lélé ẹ̀. Àti wípé ó ní àdúrà kan táwọn èèyàn ń gbà ń sìn wọ́n ní Nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí ẹ. Bẹ́ẹ̀ ni Nàìjíríà kò ní ṣẹlẹ̀ sí mi ní ti ibi o. Bẹ́ẹ̀ ni torí bá ṣe ń sọ yìí náà níbi tí ẹlẹ́kún ti ń sunkún bẹ́ẹ̀ náà láláyọ̀ tí ń yọ ayọ̀ ibẹ̀ ẹ kọ́ ni mò ń lọ. Ṣé bẹ́yìn náà rí àwọn ọba wa ní ilẹ̀ Yorùbá bí ẹ̀rí ìgbé ayé tó ń gbé wọ́n ń gbé ìgbé ayé kò kàn mí. Ìgbé ayé kò kàn mí làwọn ọba yẹn ń gbé ẹ̀rí tó jẹ́ pé patí ni lọ́tún lósì. Bẹ́ẹ̀ ni patí ni látòrí ẹni àkọ́kọ́ tó jọba ní ilẹ̀ Yorùbá patí ni. Bẹ́ẹ̀ ni onírìṣà patí ni ní gbogbo ìgbà. Bàbá yìí Ọ̀yọ́ Aláàfin of Ọ̀yọ́ patí ni. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ṣáàrí tún tí wọ́n pa ní ọjọ́ bíi oríṣiríṣi patí ẹ má jẹ́ ń dárúkọ ọjọ́ bíi ẹni tí wọ́n lọ. Oríṣiríṣi patí wọ́n ń pa àwọn èèyàn yín. Wọ́n ti wọ ilẹ̀ Kwara. Ẹ̀ ń sọ nísìnyí ẹ fẹ́ máa sọ pé Kwara ò sí lára ilẹ̀ Yorùbá àbí lọ́jọ́ níjọ́sí tí wọ́n lọ sí Ọ̀wọ̀ tí wọ́n lọ pa wọ́n ní Ondo State àwọn tí wọ́n jọ́sìn à ń sọ̀rọ̀ nípa Christian genocide. Ẹ̀yin ọba wa ní ilẹ̀ Yorùbá ẹ̀yin kọ́ ni mo wá bá lè ní gbogbo àwọn ọmọ Yorùbá àti gbogbo ẹni tó ń gbọ́ èdè tí mò ń sọ yìí ni mo wá bá sọ̀rọ̀ àti pé ètò ti tèmi ètò tó jẹ́ pé tí àwọn àrọ́mọdọ́mọ bá tún gbọ́ ó máa dàbí ẹ̀kọ́ fún wọn. Nítorí pé àṣìṣe tí àwa ṣe kí àwọn àrọ́mọdọ́mọ tó ń bọ̀ lẹ́yìn kó má bàa ṣerú àṣìṣe wọ̀nyí. Torí pé ikú ń bọ́mọ rìn ọmọ òfura lọ̀rọ̀ orílẹ̀-èdè yìí o. Àwọn tá a kó mọ́ra tá a pè léèyàn kìkìdá ẹranko ni wọ́n o. Ẹ wá gbọ́ interview yìí kẹ́ wá gbọ́ àwọn àṣírí tí mo sọ yìí.
kẹ́ farabalẹ̀ fún mi dáadáa kẹ́ gbọ́ àṣírí tí mo sọ yìí. Èwo ni ká dágbére oko ká má lè dóko, kéèyàn wọ mọ́tò láti Lagos State ńbẹ̀ yẹn, láti Berger ńbẹ̀ yẹn, kó náà fẹ́ lọ sí póun tiẹ̀ fẹ́ lọ sí Ìbàdàn bí nílẹ̀ ńlẹ̀ ń bí báyìí, ó ti di wàhálà, ó ti dewu, ó ti di wàhálà, ó ti di ṣòro. Kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ wà lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò jẹ́ kí ohun wọn kó jáde. Àti ẹ̀gbọ́n recently wọ́n tún ní ìjọba àpapọ̀ ti lọ ti àkáǹtì Reverend Pastor Reverend Evangelist Pastor Dàṣọ́mọ̀, Ezekiel Dàṣọ́mọ̀, gbogbo alamọ máa yẹn, gbogbo alamọ akọni ọkùnrin tó jáde, pásítọ̀ ni, tó jáde tó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn ọ̀hún. Ohun ọkùnrin yìí òun ni Trump gbọ́, tí Trump fi sọ pé tí ìjọba Nàìjíríà tí ò bá ti lè wá nǹkan ṣe sí bí wọ́n ṣe ń pa àwọn Kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè yìí, wípé òun ń bọ̀ o. Kí ni Trump sọ eléyìí fún? Ìdààmú ti dé bá gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba. Ìdààmú ti dé bá gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba. Pàápàá àwọn èèyàn wa ní northern side lọ́hùn-ún, ẹ gbọ́ ohun tí Gúnmi sọ jáde lẹ́nu. Ẹ gbọ́ ohun tí Gúnmi sọ jáde lẹ́nu. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹyẹ Gúnmi. Ta ni Gúnmi? Ṣé Gúnmi ṣé kò ní kú mọ́ ni? Àbó òun rò pé ilé ayé yìí wípé bẹ́ẹ̀ lòun ṣe máa wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n Gúnmi ó ń ṣiṣẹ́ fún àwọn èèyàn tiẹ̀, kò fẹ́ kí wọ́n lọ pa àwọn terrorist, torí pé Gúnmi àti àwọn terrorist wọ́n jọ lẹ̀pọ̀ ni. Ṣé bẹ́ẹ̀ rí gbogbo ìdààmú tí ìjọba àná tó kó wa sí, ìyẹn ààrẹ àná, ìyẹn Muhammadu Buhari tó ti dolóògbé báyìí. Ẹnìkan máa sọ̀rọ̀, ó ní pé ẹni tó bá ti kú wọn kì í sọ̀rọ̀ ẹ̀. Kí ló dé tá a ṣe ní sọ̀rọ̀ ẹ̀? Tó bá jẹ́ kó ṣe dáadáa a ó sọ̀rọ̀ ẹ̀, tó bá jẹ́ kó ṣe ní ìdàkejì a ó sọ̀rọ̀ ẹ̀. Àwọn ọba àná tí wọ́n ti kọjá lọ ṣe àsọ̀rọ̀, gbogbo wọn ló wà nínú ìwé ìtàn. Ó ti wà nínú ìwé ìtàn àwọn ọmọ ọkọ Yorùbá wípé ohun tí Buhari ṣe fún wa ni wípé ó kó àwọn sójà, àwọn Boko Haram, ó kó wọn wọnú iṣẹ́ ológun, ó kó wọn wọnú iṣẹ́ ọlọ́pàá, ó kó wọn wọnú iṣẹ́ DSS. Ẹ̀rí wà fún gbogbo ohun tẹ́ ń gbọ́ yìí. Ẹ̀rí wà fún. Ṣé bẹ́ẹ̀ rí program tó ṣe ní 2017 kọ́ ni Buhari ṣe ètò yẹn, tó fi sẹ́ pé àwọn Boko Haram, àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ronúpìwàdà wípé tó fún wọn ní training. Bẹ́ẹ̀ ni, ṣe bá ti gbé fídíò yẹn wá fún wa níbí báyìí. Operation Safe Corridor. Bẹ́ẹ̀ ni, Operation Safe Corridor. Èsì Operation Safe Corridor òun là ń wò yìí. Ṣé bẹ́ẹ̀ rí bí wọ́n ṣe àwọn ọmọ tí wọ́n lọ jí gbé ní Kebbi State? Bẹ́ẹ̀ ni, ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé yẹn ló ṣe ń jà ràn-ìràn yìí. Fídíò tí mo ní mo mú wá yìí, ẹ farabalẹ̀ fún mi dáadáa. Interview ni, ìfọ̀rọ̀wérọ̀ láàrin arábìnrin wa Adéọlá Fáyẹ̀hùn tó ṣe fún Reverend Ladi Peter Thompson. Bẹ́ẹ̀ ni, ó tík púpọ̀, ó lágbára pọ̀, ó lágbára pọ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ farabalẹ̀ fún mi dáadáa. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, kẹ́ bá mi gbádùn ètò yìí. Lóòótọ́ èdè òyìnbó ni wọ́n sọ. Mo mọ̀ wípé ẹ̀yin èèyàn mi, ẹ gbọ́ òyìnbó. Bẹ́ẹ̀ ni, ẹ gbọ́ òyìnbó dáadáa. Lẹ́yìn fídíò yìí, kẹ́yìn náà kó lè jẹ́ ẹ̀kọ́ àwọn àṣírí tó ń bẹ láàárín ìjọba bí wọ́n ṣe lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí nítorí pa fẹ́ di ipò òṣèlú mú, nítorí pa fẹ́ darí ìlú. Ẹ̀yin náà lẹ lọ fa gbùrù tí wá ń fagbó báyìí. Ẹ̀yin lẹ fa gbùrù tí ń fagbó. So ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin tẹ́ gbọ́ èdè ẹnu mi, ẹ jẹ́ amúra o, ẹ jẹ́ amúra gidi gan. Eléyìí kì í ṣe wípé bóyá pé à ń sọ pé kán ba lè gbọ́ ohùn wa. No, reality là ń sọ. Àti wípé ohun tá à ń sọ yìí tó bá di ọjọ́ ọ̀la, àwọn àrọ́mọdọ́mọ tó ń bọ̀, àwọn náà mọ̀ pé àwọn kan ti pariwo báyìí, kí ló dé tí àwọn wọ̀nyí fi ń sọ̀rọ̀ báyìí. Wọ́n á wá wo situation tí ìlú wà nígbà yẹn. Ọlọ́run ọba kó gbà wá, àti wípé àwa náà la máa tún ìlú yìí ṣe. Bẹ́ẹ̀ ni, àwa náà la máa tún ṣe. Trump máa bọ̀, wá bá wa gbìyànjú, tí ẹ̀ wá bá wa pa gbogbo àwọn agbésùmọ̀mí, gbogbo ibi tí wọ́n wà, gbogbo ibi tí wọ́n fi ṣèbùbá.
bá wa destroy gbogbo ẹ̀, ojú ò ní tì wá. Ẹ jẹ́ a gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ yìí lẹ́nu bàbá wa Reverend Peter Reverend Ladi Peter Thompson. Ẹ ṣé mo dúpẹ́, kò ní bàjẹ́. Àrẹ̀mọ Jésù lórúkọ mi, ọmọ ojúkòbó rẹ̀ yín náà ni ọmọ ìgbìlẹ̀ gbọ́lá. Ẹ ṣé, ẹ farabalẹ̀ fún mi dáadáa. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin gbọ́ mi, Source TV lẹ́wà, ẹ bá mi tẹ subscribe button, ẹ̀yin èèyàn mi, ẹ bá mi tẹ subscribe button. Ẹ ṣé mo dúpẹ́ o, kẹ́ẹ̀dẹ̀ bá mi pín in kárí. Ẹ ṣé mo dúpẹ́ o.